kulujà kẹjà kọmọlúwàbí ló máa wà ń bẹ̀. ààrẹ ọba ọ̀làdọ̀tun àṣà president yorùbá council worldwide lọ́lùgbàlejò fẹ́kúnrẹ́rẹ́ àlàyé pé 0033931229 ẹjẹ́ àjọ pàdé ń bẹ̀. ọmọlúwàbí ẹ̀yin dà ọmọlúwàbí àwa rèé. yorùbá ni mí ọmọ kàró òjìrè káàkiri àgbáyé láti ń fọrẹ́rẹ́ rẹ̀ báyìí. àyájọ́ ọdún fún àwọn ọmọlúwàbí nílẹ̀ kàró òjìrè. kábíyèsí onírìṣà àròlé oòduà ọlọ́fin àdìmúlà. ẹni ìtàn Babátúndé Adéyẹyè Ògúnwùsì. ẹlẹ́kọ̀ọ́ ọba Riliwanu Akíọ̀nù. àtàṣíwájú Ahmed Bọ́lá Tinubu. ààrẹ tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè Nàìjíríà. tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. àtàwọn orí adé gbogbo bíi Elégùṣì onírù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípínlẹ̀ Èkó ṣèrò rẹ̀ wípé Èkó ló kàn. wàdọ̀mọlúwàbí day festival Èkó fest 2023. ó máa wáyé lọ́jọ́ Monday May 1st ọdún yìí. ní National Art Theatre Ìgànmú Lagos. sẹ̀rẹ̀ láago 12 ọ̀sán. gbogbo olókòlókò tó kulu jákèjádò ọmọlúwàbí ló máa wà ń bẹ̀. ààrẹ ọba ọ̀làdọ̀tun àṣà president yorùbá council worldwide lọ́lùgbàlejò fẹ́kúnrẹ́rẹ́ àlàyé pé 0033931229 ẹjẹ́ àjọ pàdé bẹ́ẹ̀. ọmọlúwàbí ẹ̀yin dà ọmọlúwàbí àwa rèé. yorùbá ni mí ọmọ kàró òjìrè káàkiri àgbáyé láti ń fọrẹ́rẹ́ rẹ̀ báyìí. àyájọ́ ọdún fún àwọn ọmọlúwàbí nílẹ̀ kàró òjìrè. ó pọ̀ bẹ́ẹ̀ mi ò lè kà wọ́n tó. àwọn tó ṣe pé wọ́n ń gbé fáìlì lẹ́yìn Bọ́lá Tinubu ni. ẹ wòran Bọ́lá Tinubu sọwọ́ dé èèyàn nínú òṣèlú kan wọ́n tún lọ kóra wọn jọ lẹ́yìn wọn dìtẹ̀. jàgínní rondo jàgínní rondo jàgínní rondo gbogbo ọ̀tẹ̀ tẹ́ẹ̀tì níbo ló yọrí sí wà láàyè ẹ̀gẹ́ bí. àwọn bàbá yín àwọn ìyá yín ń kọ́. ṣé ẹ ti gbọ́ pé Bọ́lá Tinubu ti wà nípò ààrẹ. ìwò pápá ìwò ọ̀nà àgàràdà gbogbo. ọmọlúwàbí ló máa wà ń bẹ̀. ààrẹ ọba ọ̀làdọ̀tun àṣà president yorùbá council worldwide lọ́lùgbàlejò fẹ́kúnrẹ́rẹ́ àlàyé pé 0033931229 ẹjẹ́ àjọ pàdé ń bẹ̀. ìbò Bọ́lá Tinubu tó jáde tó wọlé fúnpọ̀. ìbò Bọ́lá Tinubu tó jáde tó wọlé fúnpọ̀ pírẹsidẹ́ǹtì ló jẹ́ kí ìmọ̀mọ́ Yorùbá bí wọ́n ṣe rí. ajẹnisẹ́ ni wọ́n afojúfẹ́ ni abáramóore jẹ afibisólóore lọ̀pọ̀ nínú àwọn ìran Yorùbá. ara wọn l'Arẹ́gbẹ́ṣọlá ara wọn ni pírọfẹ́sọ̀ Ṣíbàjò. wọ́n pọ̀ bẹ́ẹ̀ mi ò lè kà wọ́n tán. àwọn tó ṣe pé wọ́n ń gbé fáìlì lẹ́yìn Bọ́lá Tinubu ni. ẹ wòran Bọ́lá Tinubu sọwọ́ dé èèyàn nínú òṣèlú tán wọ́n tún lọ kóra wọn jọ lẹ́yìn wọn dìtẹ̀. jàgínní rondo jàgínní rondo jàgínní rondo gbogbo ọ̀tẹ̀ tẹ́ẹ̀dì níbo ló yọrí sí wà láàyè ẹ̀tẹ́ bí. àwọn bàbá yín àwọn ìyá yín ń kọ́. ṣé ẹ ti gbọ́ pé Bọ́lá Tinubu ti wà nípò ààrẹ. ìwò pápá ìwò ọ̀nà àgàràdà gbogbo yín ọ̀ọ́bì. wọ́n ṣe bí Bọ́lá Tinubu ó fìdí rẹmi kí wọ́n lè gbelére kí wọ́n gbó nílùú kí wọ́n mọ̀ jó kí wọ́n mọ̀ yọ̀. gbogbo ẹni tí Bọ́lá Tinubu rò pé wọn ò dìde wọn ò dìde. ọkọ̀ òṣèlú Bọ́lá dójú agbami tán tó yẹ kí wọ́n wúlò fún Bọ́lá Tinubu aṣíwájú wẹ̀yìn kò réèyàn. òdodo ni àkàndá ni Bọ́lá Tinubu ní tòótọ́ àyànfẹ́ Olúwa ni. ọkùnrin gbẹ̀ngbẹ̀ng ọkùnrin gbọ̀ngbọ̀n gidi ni Bọ́lá Tinubu. tó bá ṣe pẹ́ lòmíì ni ohun tó máa ládé ṣe fún Bọ́lá Tinubu ó yẹ kó ṣojo. ọ̀rẹ́ òdodo ò sí mọ́ wọ́n ti wí fún mi pé kárẹ́ ni bárìn ló kù. àwọn àgbààgbà tó lẹ́nu nínú ìjọba òṣèlú sá ẹni tó yẹ kó gbé Tinubu pọ̀n ṣe ló tún dami sójú àrò ibi tí Tinubu ti ń dáná oúnjẹ. àwọn àgbààgbà tó yẹ kí wọ́n fi ni lọ́kàn balẹ̀ wọ́n sá. àwa agbójúsọ́ba lókè tí mú impossibility possible. ìgbà tá a wẹ̀yìn wò tá a rí i pé àwọn tó yẹ kó kíni lẹ́yìn wọ́n fẹ̀gún sọ́wọ́. Bọ́lá Tinubu wá sọ pé kí ló dé ẹ mọ́ sùn fọnfọn ẹ̀yin ọmọ ogun ẹ dira gẹ́gẹ́ bí ọmọ ogun. Ọlọ́run ló lógun yìí èmi Àkànbí kọ́. ẹ jẹ́ ká wo ẹni tó fẹ́ ṣẹ́ra wọn lógun nínú Olúwa pẹ̀lú ènìyàn. ṣé ẹ ti gbọ́ sá àbẹ́ ẹ̀ tí ì gbọ́? báwọn ọmọ Ìgbò nípínlẹ̀ Èkó wọ́n ń lérí páwọn ò ní dìbò fẹ́gbẹ́ APC.
nítorí pé Peter Obi ti forí kọ́gbó ó ti forí kómi ajá ó ti fẹ́ẹ̀lì nínú ìdíje òṣèlú wọ́n ti sọ ó pẹ́ wọ́n ní bẹ́rù bá ti pẹ́ nílé alájọbí ní ibú o òré pẹ́ aṣiwèrè gbàgbé ìgbà tí Biafra Republic tú. ẹ wo ìjẹ́bù kí gbogbo aráalé pé ẹ bá kú dédé àsìkò yìí ẹ dẹ̀ kú bójú ọjọ́ ṣe rí. ọwọ́ ayẹ kórí yín ti pẹ́ báyìí o ìgbà tó bá yẹ kẹ́ ẹ lọ dìbò ẹ mọ̀ gbá bọ́ọ̀lù lórí títì ẹ mọ̀ lọ bẹ́wúrẹ́ ṣeré ilé ọlọ́tí ilé. mo kí gbogbo ẹ̀yin àlè ulamahu warasatul hamdiyayi ẹ̀yin àfa ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́ mo kí yín pé asalaamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. ẹ wo ọmọ yìí bó fìbò nà yín mọ́lé bàbá yín àfi kẹ́yìn ọmọ ṣe ọ̀ráìtì sà káwọ́ lérí fẹsẹ̀ jẹlẹ̀ tẹ́ ẹ ṣe ọ̀ráìtì sà tẹ́ ẹ ṣe. mo kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì pátápátá bíṣọ̀pù rẹ́fúrẹ́ǹdì nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi mo kí gbogbo yín pé ẹ máa kú dédé àsìkò yìí ẹ dẹ̀ kú bójú ọjọ́ ṣe rí a kú wẹ́líwẹ́lí òjò sọ́dọ́dọ̀ tí yín bẹ̀ wọ́n. rẹ́kọ̀dù apá kejì èmi ló kàn tí mo ṣe ṣáájú wípé kì í ṣe gbogbo ẹni tí ń wọṣọ èkísà ní wèrè àwọn wèrè kan wà tó já lásán. mo kí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé lójoojúmọ́ ayé látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ látìgbà tí àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ àwọn voice note èpè kọ́mẹ́ǹtì èpè náà lẹ́ ń ṣe fún wa mo kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun ọlọ́run ọba Allah yóò túbọ̀ máa ràn yín lọ́wọ́ láti tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ. ibi ẹ bá yé wa dé àwọn àgbààgbà bí Ọbásanjọ́ bí Adébánjọ Yègèdè Ọlábọ̀dé. mo kí kábíyèsí ọ̀nìrìsà àjẹgbẹ̀ni bí àti àkún aláṣọ àlàfúnfún gbò ọ̀jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀ mo fi kábíyèsí ọ̀nìrìsà mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá mo wá kí bàbá mi kábíyèsí ọba Mahood Ọlámilékan Balógun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kò jẹ́ kó pẹ́. lọ fẹ́ tó ìdìbò ọlọ́lá Bọ́lá Tinubu Ahmed kí ló dé kí lẹ fẹ́ gbà nínú ìṣubú Yorùbá ẹ ṣe ẹ payé ìran Yorùbá lólúkúrúmuṣu àwa tún dé àwa ọ̀dọ́ pé ká lè tún un ṣe ìlú tẹ̀síwájú ni gbogbo wa ń lù ijó àjórẹ̀yìn lẹ́yìn jó. mo tún wá kí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé láàárọ̀ àdúrà lẹ́yìn máa ń ṣe tẹ́ máa ṣàdúrà fún wa lọ́tún lọ́sì wípé ẹ̀yin ọmọ yìí ẹ̀ẹ́nì ṣubú ẹ̀ẹ́nì róńgbé sọnù bí ó ṣe bí ọmọ ikú òjijì ò ní tọ́ sí gbogbo yín lágbára lọ́wọ́ Ọlọ́run àlùbáríkà àwọn tí Ọlọ́run ọba mi Allah tó kólé ayé lé lọ́wọ́. ọmọ Haúsá ọmọ Fúlàní ọmọ Yíbò wọn ò jàǹpátá pé wọ́n yí wọn mérukuru ọmọ Yorùbá tó yẹ kó máa jó jàgínní rondo ni wọ́n tún ń kọrin gídígbò. ìbò tó gbọ́ Ọbásanjọ́ wọlé níjọ́ sí kìkì èrú ni ìbò wo lọ́básanjọ́ ṣe níjọba rẹ̀ tó lójú ìbò tó gbé Oyinlọ́lá wọlé nípínlẹ̀ Ọ̀ṣun ìbò èrú ni ṣé bọ́básanjọ́ ló ṣe ìbò tó gbé Yar'Adua wọlé fúnra Yar'Adua ló sọ ó ní mọ̀kàrúrú pọ̀ nínú ìbò tó gbé ń wọlé ìbò Ọbásanjọ́ gbogbo ìbò tó Ọbásanjọ́ ṣe níjọba èwo ló lójú gangan èyí tó ṣe fún Ṣéhù Ṣàgàrí Ọbáfẹ́mi ló wọlé tí wọ́n gbé fún Ṣàgàrí nígbà náà Ọbásanjọ́ òun ni ò jẹ́ k'Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó ṣe lórí ìwà Ọbásanjọ́. ẹ máa gbọ́ àwọn àjà àràbùkà àwọn ìtàn tó yẹ ká jókòó ká máa kọ sílẹ̀ ká lè mọ àwọn tí wọ́n ń pè ní ọ̀dàlẹ̀ gangan wo gan la bá máa pè ní ọ̀dàlẹ̀ tó ráwọn tó yẹ ká ẹ pè lọ́dàlẹ̀ kọ́ lẹ́ ń pè lọ́dàlẹ̀. ọmọ Yorùbá. irú ipa wo ni bàbá wa Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́ irú ipa wo ló kónú democracy orílẹ̀-èdè Nàìjíríà irú ipa wo ni bàbá yìí kónú ọ̀rọ̀ adúláwọ̀ inú ọ̀rọ̀ ìran Yorùbá ẹjẹ́ àjọ bójú wò dáadáa. àwọn àgbà àyà kan ń bẹ nílẹ̀ Yorùbá tó yẹ ká wọ́ wọn nílẹ̀ ẹlẹ̀ àwọn ọba aládé gan nílẹ̀ Yorùbá kan ń bẹ tó ṣe pásífà àbùkù kan tó bá yá ayé youth la wà ẹ jẹ́ káráyé. ayé youth la wà. mú àgbàgbọ́n ni wọ́n fi dálẹ̀ Yorùbá. ṣé mo bí àwọn nǹkan kan wà bí ò bá yé yín mo fẹ́ kó yé yín lónìí àwọn nǹkan kan wà tó yẹ kí a padà ṣe kí ni kó yẹ ká padà jọ jókòó kájọ wò wípé báwo ló ṣe rí láti ìgbà tí wọ́n ti ń pariwo orílẹ̀-èdè Nàìjíríà tán ti ń pariwo orílẹ̀-èdè Nàìjíríà have we ever had a politician as a president? I just want you to tell me because ẹni tá a fẹ́ pè ní olóṣèlú tí ó bá lórí ọ̀fẹ́ láti kọ́kọ́ débẹ̀
òun náà ni bàbá wa MKO no bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Lẹ́yìn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹni tó yẹ ká tún ní tó tún jó lóṣèlú ní bàbá wa Moshood Káṣímáwo Abíọ́lá. ó ti mọ̀ pé kò ní wọlé báwo ló ṣe mọ̀ kò yé mi gbogbo ayé ò tí ì mọ ibi tẹ́jọ́ ń lọ tí wọ́n ti ń dára wọn lẹ́bi èsì ìdìbò tí ì dé wọ́n ti mọ̀ pé wọ́n lulẹ̀ lójú ọ̀nà gbogbo ẹni tó bá ń fọwọ́ ire Yorùbá sẹ́yìn á korúkọ wọn pamọ́ káwọn ọmọ wọn mọ̀ bá jàǹfààní ìwà tó bá dọjọ́ iwájú tèwé tàgbá Yorùbá báwo la ṣe fẹ́ ṣàṣepọ̀ báwo la ṣe fẹ́ finúkonú ọmọdé ń gbé sókè àwọn àgbààgbà ń gbé lulẹ̀. tí ò bá ní sí rọ́ńbẹ̀ ẹni ààrẹ àkọ́kọ́ tó jẹ́ olóṣèlú tá a kọ́kọ́ ní lórílẹ̀‐èdè Nàìjíríà ó náà ní bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. báwo la ṣe fẹ́ dá dúró ṣáà lè dá dúró nínú ọ̀tẹ̀ ohun tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ni gbogbo ọba Yorùbá fọwọ́ lẹ́rán kò sí kankan tá a gbé déwájú wọn tó ṣeé ṣe. jagun àjàyè lọ́tẹ̀ yìí ṣá bóyá Tinubu ó lè ṣàtúntò. kí làwọn nǹkan tá a lè wò àbí tá a lè sọ nípa ìrìn àjò ilẹ̀ Yorùbá kí nìkan tá a lè rí tá a lè sọ ẹ rí i pé mò ń bá ètò kan lọ ní àná àmọ́ nẹ́tíwọ̀kì ó ṣòjóró nǹkan padà bàjẹ́ látàrí pé mò ń bá àwọn èèyàn tó jẹ́ ọmọ ìyá mi ọmọ bàbá mi sọ̀rọ̀ lórí ìhà tí ọ̀pọ̀ wa tá a kọ sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lórí pé àwa kan lọ rèé jẹ́jẹ́ àtìlẹ́yìn wa fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí pé àwa kan lọ rèé jẹ́jẹ́ àtìlẹ́yìn f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn ọ̀rọ̀ tó súyọ ń bẹ̀ mò ń try lánàá láti máa jóyè àwọn èèyàn wípé kí gángan là ń pè ní ọ̀dàlẹ̀ àwọn wo là ń pè ní ọ̀dàlẹ̀ going by the history àwọn ìran bàbá wa Samuel Ládòkè Akíntọ́lá ojú kí la fi ń wò wọ́n à ń fojú ọ̀dàlẹ̀ wò wọ́n ẹ wọ àwọn èèyàn wa àwọn èèyàn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n ń fojú ọ̀dàlẹ̀ wo ìran Akíntọ́lá bọ̀ ẹ jẹ́ àwò dáadáa ṣé ọ̀dàlẹ̀ l'Akíntọ́lá. alàgbà Adébáyọ̀ Fálétí wọ́n jagun Yorùbá jìnnà bàbá Akíntóyè. èmi ò wá tí ì rí èèyàn kan tí ń jà á fún ìran Yorùbá tí Yorùbá ò ní padà fi bí sú nǹkan yẹn ni kò tí ì yé mi ò tí ì mọ̀ mi tí ì padà gẹ́ẹ̀tì ẹ̀ kí ni máa ń fà á tí fi máa ń rí bẹ́ẹ̀ torí pé mo padà rí ìran Yorùbá ní ìran tó jẹ́ wípé wọn kì í wo ẹ̀yìn mọ́ n tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni wọ́n máa ń wò wọn ní wo ẹ̀yìn mọ́ àtọ́ wọn ti ẹ̀fẹ́ mọ̀ bọ́yá ẹni akitiyan tó ìgbìyànjú tó gbé yẹn nǹkan kan tó fẹ́ fi fà jáde lélẹ́yìí wọn ní wo àmọ́ torí wípé èèyàn kan ti sọ pé ọ̀dàlẹ̀ ní lágbájá wọn ò tiẹ̀ ní bẹ̀sù bẹ̀gbà láti sọ wípé kí ni tó ṣe gan ó ṣe lè jọ́ dàlẹ̀ ní wo mọ́ o gbogbo wa náà bẹ̀rẹ̀ sí ní pariwo pé ọ̀dàlẹ̀ ni o ọ̀dàlẹ̀ ni o igbá kan ni o tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ tó wá lọ rèé wò dáadáa tí wọ́n bá ti rí wípé nǹkan ṣẹlẹ̀ sí èèyàn kan báwọn tí wọ́n wá sọ pé nǹkan báyìí ẹ wàá rí àwọn ọmọ Yorùbá wọ́n wàá bẹ̀rẹ̀ jájá jùlọ àwọn oní voice note òfò àwọn oní voice note àdánwò ìgbà náà lẹ́ẹ̀mọ́ rí tí wọ́n máa ṣe voice note bóyá wọ́n ṣe voice note ní ọ̀rọ̀ bọ́yọ̀rọ̀ kan jọ ṣẹ́yọ láàrin ẹ̀yin méjèèjì tó ti wá pẹ́ tipẹ́tipẹ́ wọn opportunity rèé fún àwọn láti gbérú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́ta ẹ̀rí tí wọ́n bẹ̀rẹ̀ kò dé yẹ kí ìran Yorùbá kò yẹ ká máa ṣe báyìí kò yẹ ká máa hùwà báyìí ẹ ṣárí ìṣe tó jẹ́ wípé a ṣe tí àwọn Ìgbò tán fi fẹ́ gba ìpínlẹ̀ Èkó lọ́wọ́ wa táwa kan sì jókòó tínú wa sì ń dùn lórí wípé àwọn Ìgbò wọ́n fẹ́ gba ìpínlẹ̀ Èkó lọ́wọ́ wa kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi láàárọ̀ yìí ọ̀dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ bá sọ̀rọ̀ léyìí tí jòótọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni mo fẹ́ bá sọ ọ̀rọ̀ ẹ̀dùn ọkàn tèmi fún wọn kán lè mọ̀ wípé iṣẹ́ tí ń bẹ wájú wọn kì í ṣiṣẹ́ pé kankan lọ rèé jókòó sàbújá rárá o iṣẹ́ tí ń bẹ wájú wọn iṣẹ́ gidi ni àkọ́kọ́ náà ẹ kọ́kọ́ wo ìran tẹ́ ẹ ti jáde gẹ́gẹ́ bí ààrẹ kí ni ìran yín
tẹ́ ẹ ti jáde gẹ́gẹ́ bí ààrẹ kí ni ń tán fẹ́ kí ni tí ń dùn wọ́n lọ́kàn asati ní ọmọ Yorùbá tó ti ṣe president rèé àmọ́ kí ni dàda ọmọ Yorùbá yẹn kí ló ti dà rèé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ́yìn náà bá débẹ̀ ẹ mọ́ gbàgbé ọlọ́jọ́ mọ̀ kájọ́ o ọlọ́jọ́ mọ̀ ṣe kí ni ọlọ́jọ́ mọ̀ kájọ́ as from May 30 ní ìsìn a ti bẹ̀rẹ̀ sí ní kà fún yín pé day 1 ẹ ti lu ọjọ́ kan àríṣe sì láríkà àríkà sì rèé bàbá àrègún ni ìdínú táwa náà fi ṣe kí ni tá a fi ń gbìyànjú tí a láti máa tẹ̀ mọ́ yín létí ní ìsìn torí ọ̀pọ̀ àwọn èèyàn ẹ má jẹ́ ẹlòmíì gangan fúnra rẹ̀ ò ní direction tẹ́ bá béèrè lọ́wọ́ ẹlòmíì ní ìsìn pé ó dá o kí ni ìdí pàtàkì tó fi ń bínú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wàláì kò ní ìdí kankan wọ́n ní Tinubu kó wa lówó jẹ kíní kan tó ń torí Ọlọ́run gómìnà ìpínlẹ̀ Èkó l'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ṣé gómìnà ìpínlẹ̀ Oǹdó ni ṣé gómìnà ìpínlẹ̀ Èkìtì ni ìpínlẹ̀ Èkó ló ṣe tó bá wá ṣe gómìnà ìpínlẹ̀ Èkó táwa wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí ìpínlẹ̀ Èkìtì táwa ní inú Tinubu bí wa ni àbá wa ní sùúrù ká máa rántí ọjọ́ kan ọjọ́ tí ó kù èmi àti ìwà mi sọ nínú sàárè ọjọ́ tí ò ní sí nǹkan kan tí ó kù mí kù mọ́ ọjọ́ tó jẹ́ wípé ìyàwó ọmọ mọ̀lẹ́bí gbogbo wọn ò ti mórí nù wọn ò ti lọlé yóò wá ku èmi nìkan tí wọ́n á máa bèrè lọ́wọ́ mi nù sàárè ìpíta lọ́lọ́hùn rẹ kí ni àwọn ìwà rẹ èmi sì máa ń sọ kínní kan wípé adáranjẹ kìí ṣèmi gan mo máa ń sọ ìbẹ́nu alukur'an adáranjẹ ní gbogbo wa pátápátá o tọ́lọ́hún ó sì bí gbogbo wa léèrè pé àwọn ẹran tá a kó sí ọ̀dọ̀ rẹ yìí báwo ló ṣe dà wọ́n jẹ̀ sí ìtúkàlùkù bá ti ṣe ní ìsìn wàláì kò sí àní-àní ń bẹ̀ ọ̀rọ̀ ọ̀tàn ní lọ́la kò sí nǹkan tí ń jẹ́ kí n tó máa padà rìfà kò sí nǹkan tí ń jẹ́ kémi tó máa padà rìfà sí orí ọ̀rọ̀ pé ọ̀dàlẹ̀ ojú wípé ẹ máa rántí pé àwa tẹ́ ń pè lọ́dàlẹ̀ yìí náà a ní mọ̀lẹ́bí a níyàwó alọ́mọ ọ̀dàlẹ̀ tẹ́ ẹ pa Akíntọ́lá ìṣìyàn fẹ́ẹ̀ ti Akíntọ́lá dọ̀la ẹni tẹ́ ẹ pè lọ́dàlẹ̀ and some people are so gullible wọ́n àti ẹ̀ ní wo ni wọ́n máa gbé kí nígbà bá wá dọjọ́ ọ̀la téèyàn ò sí máa táwa padà ń bè lọ́wọ́ mi wọ́n ní bàbá rẹ̀ dalẹ̀ tó ń torí Ọlọ́run irú ilẹ̀ wo lọ́n gbé fún bàbá rẹ̀ tọ́lọ rèé dànù gan àṣírí wo ní ń bẹ lọ́wọ́ bàbá rẹ̀ tó tú ta táwọn ọmọ Yorùbá fi wá sọ pé ó dalẹ̀ gbogbo nǹkan ìdínú tẹ bá rẹ lómi ti ń jà títà lórí pé wọ́n dalẹ̀ ní kinní kan tí ń kọ́ kéde àwọn ọ̀dalẹ̀ àwọn òṣègbà ẹni tí ń fa nù torí òní kọ́ torí ọ̀la ni torí òní kọ́ torí ọ̀la ni kò sẹ́ni tí ò mọ̀ wípé ìran Yorùbá ń jẹ̀yà and let me tell you this ẹ jẹ́ n sọ yìí fún yín in tí ó jẹ́ paramount sí gbogbo ọmọ Yorùbá pàápàá sí èmi ó ní ìgbáyégbádùn ọmọ Yorùbá bí ìran Yorùbá bá ṣe wà ní ìṣọ̀kan bí ìran Yorùbá bí ìyà ò ṣe ní jẹ wá bí ìran Yorùbá bá ṣe ní standard means of living tí ìran Yorùbá ò ní wà gẹ́gẹ́ bí ẹrú wọ́n ní pápá ò bá ṣe é ká èyí á máa san lérí tá a bá lo ọ̀nà kan pé ẹjẹ́ àgbà ọ̀nà yìí tá a bá sì rí pé ojú pọ̀nà yìí ó ti dí tá a sì rí ọ̀nà míì tó là bá a bá padà gba irú ọ̀nà bẹ́ẹ̀ kò ní láì fi nù kò sí ti ń yé ọ̀dàlẹ̀ everybody has freedom of association freedom of living ìgbésí ayé mi ò sí lọ́wọ́ èèyàn kan ìmọ̀ gbégbèsí ayé mi kò sí lọ́wọ́ èèyàn kan pé compulsorily lágbájá gbọ́dọ̀ ṣe nǹkan báyìí kò rí bẹ́ẹ̀ fáǹfààní àwọn èèyàn ní ìṣẹ́jẹ́ sọ pé bóyá àbúrò mi àmàlà ń wù ú jẹ èmi sì rí ráìsì mo fẹ́ jẹ mi gbọ́dọ̀ sọ pé nítorí pé mo fẹ́ jẹ ráìsì kí n wá fọ́ọ̀sì ẹ̀ pé by fire by force ó gbọ́dọ̀ jẹ ráìsì mo gbọ́dọ̀ lè ní kó lórí ọ̀fẹ́ láti jẹ nǹkan tó fẹ́ jẹ àwa pẹ̀lú yín ni
lájọ wà lórí struggle. Ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá ni yín. Mo ṣe àti dúchẹ́rí, let me tell you the ways of life. Tí Ọlọ́run ọba mi Allah gan tó kọ fúnra rẹ̀, gbogbo wa dá ìwò pátápátá, àtolówó àti tálíkà àti mẹ̀kúnnù àti babaláwo àtàfà àtoníṣègùn àti pásítọ̀ inú ọkọ̀ la wà o. Inú kí ni mo pè é? Inú mọ́tò la wà. Automatically we are not going to the same destination. Oníkálukú ọmọ dé destination tiẹ̀ yọ ọmọ sọ̀kalẹ̀ ni. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ struggle. Ẹ lọ rèé wo struggle, kì í ṣe gbogbo ẹni tó bá struggle bẹ̀rẹ̀ ní parí ẹ̀. Kì í ṣe o. It's not that everybody that starts a struggle that stands to the end. It's not. Torí pé along the line oníkálukú bẹ̀rẹ̀ sí ní tún view nǹkan from different perspectives. Perspective tí mo fi rí nǹkan lénìí mo lè má fi rí lọ́la. Ó lè jẹ́ pé ní tí mo rí lónìí tí ń bí mi nú àtúnṣe ti wà sí lọ́la. Tàbí kí n wò pé nǹkan tí mo rí lónìí tí ń bí mi nú mo rí èèyàn kan tó ṣeé ṣe kó súnmọ́ kó mú àyípadà bá. Kò sí láìfín nù. Mo fi ọba tó ní ẹ̀mí mi búra. Ṣérí, I later realized so many things. Wípé ọ̀pọ̀ àwọn èèyàn ti ń pariwo ọ̀dàlẹ̀ ní lágbájá, ọ̀dàlẹ̀ ní tàmẹ̀dò yìí. Mo kàdà rí pé wọ́n padà ṣe àwọn iṣẹ́ kan lábẹ́nú bíi kẹ́lòmíì ọmọ fún Peter Obi ní full support láti di ààrẹ, kẹ́lòmíì máa fún Àtíkù Abubakar láti di ààrẹ. Ẹ sì má jẹ́ ń tàn yín. Whoever, I'm saying this, whoever that is a lover of the Yorubas, ẹnikẹ́ni tó bá jẹ́ wípé lóòótọ́ ìfẹ́ ìran Yorùbá ń bẹ lọ́kàn ẹ̀, kódà tó nífi olóyè Sunday Ìgbòho gẹ́gẹ́ gbogbo àwọn èèyàn ṣe ń sọ. Nítorí ẹ̀ka ẹ̀ máa wá fọlóyè Ìgbòho fúnra ara wọn gan ni wípé bí ó ṣe kó nù ìlà yìí lo tí àwa ọmọ Yorùbá kó sí. Nítorí ẹ̀ kó jẹ́ kínní wa nìyẹn, kì í ṣe pé ẹ̀kan máa wá bọ́ta ọ̀dàlẹ̀ ní lágbájá. No, I'm 35 years of age. I'm entitled to my decision. I'm entitled to my opinion. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ má ràn ró. Àgbà tí ó bínú lọ́mọ rẹ̀ pọ̀. Lóòótọ́ àwọn kan ti sẹ̀yìn ní agolo pé ẹ fẹ́ di ààrẹ tó sì hàn. Àmọ́ mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ má ràn ró. Ẹ fi gbogbo ẹ fi ṣe osùn kẹ́ ẹ fi para ni. Tọ́ bá nínú àwọn tó bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo wà nínú wọn náà. Èébú wo ni bú Tinubu tán fẹ́ni tó bá lórí ọ̀fẹ́ láti wò mí sẹ́yìn. Ọ̀pọ̀ èèyàn ni mo bú náà tí mo blast wọn gidi torí pé èmi ò sì kì í yé sọ. And I want everybody to get it, to get what I'm saying. I'm a politician from onset. I've been in politics. Mo ti ń tẹ̀lé bàbá mi nínú òṣèlú láti ìgbà tí mo ti wà níbi age of 17 ní. Ẹ calculate age of 17 to now. Mo tẹ̀lé bàbá Adédùbú rí. Kò sí tí ń bẹ́ẹ̀ ṣe rí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àmọ́ ń gbà tá a wo nǹkan pé sakun bí kinní yìí ṣe ń lọ. Igun bìkan ní jàǹfààní ju igun bìkan lọ. Ètò ààbò ní ibi tí wọ́n ti gbé bí mi lọ́mọ kò fi ẹsẹ̀ múlẹ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀. Adẹ̀wò kí ẹja jà fúnra wa. Adẹ̀jà débi tí Ọlọ́run ọba Allah tó fún wa ní agbára dé. Adẹ̀ tó padà wá rò from another aspect, from another angle pé ọmọ Yorùbá ti jáde ààrẹ ẹjẹ́ á kéde àtìlẹ́yìn wa fún un. Which I did. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. So wá yẹ kọ́rọ̀ ọ̀dàlẹ̀ kó wáyé ni. Nínú àwọn ọ̀rọ̀ yẹn mo padà wá gẹ̀ẹ́tì wípé kò sí ní tá a lè ṣe láyé tá a fi lè tẹ́ ọmọ Yorùbá lọ́rùn. Nǹkan ẹyọ kan téèyàn fi tẹ́ Yorùbá lọ́rùn tí Yorùbá fi sọ pé kárí ọmọ ọ̀dọ̀ rere náà ní ikú. Kéèyàn ṣe nǹkan kò sì kú bẹ́ẹ̀.
Abíọ́lá lọ tán kókìkí ó tó dé, Abíọ́lá lọ tán káriwo rì ó tó gbálé kalẹ̀, Awólọ́wọ̀ lọ tán ọmọ Yorùbá ló rán Awólọ́wọ̀ lẹ́wọ̀n, àbámọ̀ Yorùbá kọ́ ni ẹ̀ ṣe jẹ́ àjọ máa rò ó kájọ gbé yẹ̀wò. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó jáde ààrẹ kéde àtìlẹ́yìn fún wọn, ìkéde àtìlẹ́yìn fún wọn kì í ṣe pé bóyá láti spice ọmọ Yorùbá tàbí láti rọ́bìṣì gbogbo ìrìn àjò tá a ti ń gbé bọ̀. Tí ò bá nídìí iṣẹ́ kan yìí déédéé ṣẹ́, ìrònú oníkálukú ò lè papọ̀. Bá a ṣe máa ń sùn gan lórí bẹ́ẹ̀dì wa kì í ṣe bákan náà, ẹlòmíì afẹ̀gbẹ́ sùn, ẹlòmíì adàyàdélẹ̀, ó yàtọ̀ síra wọn. Ọlọ́run ọba mi sì ló pé tán, kò sẹ́dá tó pé tán o, kò dẹ̀ sí ẹ̀dá tí ò kì í ṣàṣìṣe, àfi Ọlọ́run ọba mi Allah nìkan ni ò kì í ṣàṣìṣe. Ìwọ tó o bá wá pé tán nínú ẹ̀dá pọ́tà ó wá nawọ́ sókè. Ìwọ tó o bá mọ̀ pé látijọ́ Ọlọ́run ọba mi ti dá ọ ṣẹ̀ rí, bí Tinubu bá ṣẹ̀ wá ẹjá dáríjìn ká sì gbárùkù ti ìjọba ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. I will be here to criticize the government tó bá di tó yẹ ká ti criticize pé ẹ̀tọ́ wa ń bi bí ẹ ṣe fún wa. Ọmọ Yorùbá ń kàwé wọn ò ríṣẹ́, gbogbo àwọn ojúpọ̀ náà wá gbogbo ẹjẹ́ amójútó ètò ààbò bó ló ṣe fẹ́ rí. Àwọn iléèwé ńlẹ̀ Yorùbá ìhàwó lẹ́kọ́ sí wọn, ibo ni kòwó ni wọ́n wà. Those are all what we need to look at. Kì í ṣe pé ká máa pariwo ọ̀dàlẹ̀, ẹ sì má jẹ́ ń tàn yín, àfi ká máa bẹ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ká máa ràn ró kí á gba kádàrá pé agbénú ẹ̀gbin sọlá lọ́lọ́run ti kádàrá pé wọ́n jẹ́, Ọlọ́run ti kádàrá pé wọ́n gbé inú èébú inú èpè níwọ̀n èdè ibi tí wọ́n ń lọ, ibi tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ òde tán gbìyànjú tán tiraka láti dé. Àwa Yorùbá náà láàjẹ́ wọn ó dé bẹ́ẹ̀ mọ̀jà kúrọ́ fúnra wa. The Hausas wọ́n ṣù Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní 100% loyalty. Àwa Yorùbá loyalty wa shake. Wọ́n gba ìpínlẹ̀ Èkó lọ́wọ́ Tinubu lose governorship, ó lose presidential election ní Lagos State. Àwọn ọmọ Yorùbá kan sì bọ́ta láti máa celebrate ẹ̀. Àwọn ọmọ Yorùbá kan wọ́n sì bọ́ta láti celebrate ẹ̀. Bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ wà láyé nígbà ayé ìjọba ẹlẹ́kùnjẹkùn, that is the regional government. You can still bring it back on board. Ẹ jẹ́ kí owó tán bá ń pa nílẹ̀ Yorùbá ó máa wúlò fún ilẹ̀ Yorùbá, èyí tán bá ń pa nílẹ̀ Ìgbò kó máa wúlò fún ilẹ̀ Ìgbò, èyí tán bá ń pa nílẹ̀ Haúsá ó máa wúlò fún ilẹ̀ Haúsá. Igbos are not in any way our friends. Ọlọ́run mo fọba tó ní mi búra, Ìgbò ìsọ̀rẹ́ wa. Àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ sẹ́yìn tá a fi mọ̀ pé Ìgbò kì í ṣọ̀rẹ́ wa. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ pé ọmọ Yorùbá ni yín, ìran Yorùbá lẹ ti jáde. Your major priority should be the welfare of the entire Yorùbás. Àní ẹ má ṣe fún ìran tó kù, àmọ́ ẹ mú ìran yín at heart. Ẹ bó gbogbo àwọn tó ti ń ṣàárẹ̀, wọ́n ń tún gbogbo ọ̀dọ́ wọn ṣe. Wọ́n tún gbogbo ọ̀dọ́ wọn ṣe. Ìgbà Jonathan ń ṣe oníbóye ṣe, ìgbà tí Yar'Adua ṣe oníbóye ṣe, Buhari ṣe oníbóye ṣe. Ẹ díjú ẹ máa rìn ní gbogbo ojú òpópónà wọn gbogbo ni. How many federal roads nílẹ̀ Yorùbá ló wà mọ́tọ́rìbù? Ẹ dáhùn. Yàtọ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ilẹ̀ Yorùbá, ìpínlẹ̀ wo ló ní iná fún wákàtí 6?
ìpínlẹ̀ wo ní iná fún wákàtí mẹ́fà? ẹ sọ ìpínlẹ̀ tí bá níná fún wákàtí mẹ́fà, ẹ sọ fún mi. ẹ dẹ̀ lọ rèé fi òpin sí kí Fúlàní ó máa wọ inú oko ká máa jẹ àwọn oko àwọn bàbá wa, kí á máa pa àwọn èèyàn wa. ẹ jẹ́ kí òpin bá. ẹ má gbàgbé, Yorùbás are watching. We are not stupid. A kì í ṣọ̀dẹ̀, a kì í ṣòpònú, but we don't want to lose out totally. We don't want to do what? We don't want to lose out totally. Ẹ jẹ́ kí ẹrú mọ́ra ẹ̀ lẹ́rú, kí ìwọ̀fà ó mọ́ra ẹ̀ níwọ̀fà. Gbogbo àwọn tí ń pààyàn yìí, ẹ jẹ́ wọ́n mọ̀ wípé ká má gbé sàárà àwọn kọjá mọ́sálásí. Àwọn tó yẹ kẹ́ ẹ pè mọ́ra, ẹ pè wọ́n mọ́ra láti jọ ṣèjọba, láti dáàbò bo ìran Yorùbá. Ẹ ṣe kí ni? Ẹ pè wọ́n mọ́ra láti dáàbò bo ìran Yorùbá lọ́wọ́ àwọn jankoríko, àwọn darandaran tí wọ́n ń pera wọn ní darandaran. Èmi nígbàgbọ́ wípé Aṣíwájú ẹ ṣe nǹkan gbòógì tí ìran Yorùbá ò sì ní gbàgbé láéláé. I'm not your friend and I'm not your enemy. I want everyone to get that. Èmi èyí sọ̀rí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, mo èyí sì sọ̀tá ẹ̀. Mo jẹ́jẹ́ àtìlẹ́yìn mi f'Aṣíwájú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni. Mo tì í lẹ́yìn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láti ṣe kíni, láti débi tí ń lọ. Ẹ sì má gbàgbé, bí mo ti Aṣíwájú lẹ́yìn bọ́lọ́ ń kádàrà pé yóò débẹ̀ bí ó ṣe débẹ̀ náà rè. Bí mi ò tí lẹ́yìn bọ́lọ́ ń kádàrà pé yóò débẹ̀ bí ó ṣe débẹ̀ náà rè. Lílọ tí a tá a lọ ọ̀dọ̀ rẹ̀, Ọlọ́run kàn fi sọ wípé àwa náà ó ní ìpín nínú bí bàbá ó ṣe jáwé olúborí ni, kí àwa kọ́ lọ́lọ́run. Tí n bá sọ pé mi ò ṣe, àbá sẹ́mi lọ́lọ́run ni, sẹ́mi lọ́ba tí gbé èèyàn dépò ni. Ẹ tiẹ̀ máa wò ó, ẹ wà àwọn Ìgbò sọ wípé there won't be any election. Ìtàn claim fún wa nìyẹn, even wọ́n declare sit at home. Ẹ jọ ń torí Ọlọ́run, presidential election níbo ni Peter Obi ti rí bò? Ṣé jù látọ̀run ni? Àwọn tó lọ rèé dìbò ń jọ presidential election, ọmọ Ìgbò àmọ̀ fìbọn fọ́ wọn lórí. Ọmọ Ìgbò ọmọ allocate fóòtì fún Tinubu, wọn ọmọ allocate fóòtì fún Àtíkù, but they are claiming ní ìsìn pé gbogbo ibi tí Tinubu ti win nílẹ̀ Yorùbá rí gèmí. Wọ́n ìtẹ́ ìwà yá mọ̀ wípé rígìn wà nílẹ̀ Ìgbò tẹ́ ẹ ti dìbò fún Peter Obi. Bọ̀ ẹ̀ ń bá wa kílèmù lẹ̀ tí a pé rígìn wà ń bẹ̀. Aṣíwájú lose in the Lagos state, Aṣíwájú lose in Ọ̀ṣun state. Ibi méjèèjì tí Aṣíwájú ti pàdánù bò, ẹni the election was perfect. Bọ̀ àwọn ibi tó ti win ẹni wípé Aṣíwájú ẹ lórí ìkíni. Ẹ jọ̀ọ́, àwa lọ fẹ́ wa ta la fẹ́. Kádàrá Allahu akakadirihi, àyànmẹ́ ẹ̀dá ò ní tàsé láéláé. Àyànmẹ́ ẹ̀dá kò ní tàsé láéláé. Ntọ́lọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. I'm just like kí ni mo lè pè 0.1%. Tí n bá sọ pé 0.1%, that means I'm nobody. Láti lọ rèé support Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nínú millions of people tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. So ẹjọ́ nítorí Ọlọ́run tí n bá lọ, kí ni dàda mi fẹ́ dà fún ìbò Aṣíwájú? Lílọ mi náà kí ló dà? Ṣé mo níjù ká kan lọ ni? Mi níjù ká kan lọ. The highest I can do
is to canvas people pé ẹ̀yin èèyàn o ẹ dákun o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ bá wa dìbò fún lágbájá. That is just what I can do. ní tí mo lè ṣe nìyẹn mi ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ. But the word ọ̀dàlẹ̀ betrayal goes a long way. The word betrayal ó gùn gan o. Bàbá mi kan pè mí lánàá ẹ jẹ́ òun ó bọ́yá mo lè padà gẹ́ẹ̀tì wọn tòrán ní tí n bá ti ṣètò lénìí kí n pe àwọn ó wu àwọn káwọn ó contribute. Wọ́n ló wu àwọn káwọn ṣe kíni káwọn contribute. ẹ jẹ́ ìyẹ̀wò wọ́n ló wu àwọn. Pé kíni pé ó wu àwọn láti contribute. I don't want to pick direct call. You can only call me. Sanmi Oyèwọlé ọmọ ṣèjàre oní ọ̀jẹ̀ńlé orò ọ̀jẹ̀ńlé eégún sọ pé mo wá jẹ́ńlé bàbá rẹ̀ òpònú amúkún mọ́gàrí. Mo dẹ̀ ti dúmọ́lá orí ẹ̀ òpin ni o ti lóun ní búyàn mọ́ náà kò yẹ kó o dá Sanmi lóhùn o rà aṣọ tó wọ̀ níbi aṣọ eégún mọ́ dà lóhùn mọ́. Mr. Sanmi ẹ má bínú jàre mi ì mọ reason tí mo fi dá yín mo appreciate yín ẹ ṣé gan mo dúpẹ́ yes ẹ ṣé mo dúpẹ́ jàre ẹ má bínú I don't want to. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ̀yin Igbo kì í ṣe pé bóyá mo ń condemn yín o no I'm not condemning Igbos I'm not condemning you but mo kàn ń sọ ni wípé ẹja máa lò fẹ́ ká máa ríra wa lẹ́yọ̀ kan ṣoṣo ká máa ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá tó bí ṣòkòtò iná ló bí bùbá ẹ má jẹ́ á máa yá aṣíwájú ọ̀dà lẹ́ni ó lè dá a lọ́la o lágbájá ò dá a lẹ́ni ó lè dá a lọ́la and the age is still on the side of Peter Obi. Hello sir. Hello sir. adúpẹ́ fọlọ́n sà mo wà lórí program ọ̀rọ̀ tẹ́ ń bá gbogbo ọmọ Yorùbá sọ ọ́ lọ lánàá kí wọ́n tó mú iná lọ wọ́n wá wò bóyá mo lè nà ń bẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín sà. Yes sir. Hello mo ń gbọ́ yín sà. kí ló ń ṣe network. ká pé sórí bí òótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ bá bára wa sọ à ń tara wa jẹ ni ẹ̀yàn kan lanú ẹ̀ ṣe méjì onígbò ìdí tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé nígbà tá máa bẹ̀ Yorùbá nation yẹn gbà yẹn Ìgbòho wà ní comfort zone ẹ̀ tẹ́bí òpá tìyà ò jẹ́ ó lọ bá wọn dá sí nígbà níṣe kinní kan n tó ń bí mi inú bẹ̀ tó dẹ̀ ń dùn mí dàárọ̀ láńbẹ̀ mi ò bá wọn ṣe Yorùbá nation mi dẹ̀ lè ṣe bí kọ́ kí ni reason ni pé story ti pọ̀ jù ń díẹ̀ kí wàá ní Ìgbòho ṣe fún wọn tó fi dìsáàfù tó ń fojú ẹ̀ rí mò ń gbọ́ wọn prógrámù tó bá ti dòrò mo máa ń gbọ́ wọn prógrámù oríṣiríṣi mò ń wo bí n tán fi wò tán fi ń wé mo bẹ̀ jòkó mo bẹ̀ ronú ara mi pé ṣé bí gbèsè láyé bí ayé àwọn èèyàn ṣe rí ni this is the same person àtẹ́sọ́ pé òun ni hero yín òun ni akọgun of kìnìkan kìnìkan òun kò sí tẹ́ẹ̀ fi wé ńgbà yẹn ó wá padà dẹ̀ntẹ́ wá bẹ̀ sí ní fún lórúkọ ọ̀sìn pé kàtí kò tiẹ̀ lágbára. má ṣe rí nìyẹn.
ṣé òun fúnra ẹ̀ gangan mo sọ́rí àti sọ statement tí mo sọ tọ́lọ́run bá jẹ́ ó gbọ́ kínní àmọ́ mo ti mọ̀ ń sìn more than 20 something years mo ti máa gbòó tí ọlọ́run bá jẹ́ kó gbọ́rọ̀ tí mò ń sọ yìí ó sun orin mẹ́ta tẹ́dà ń sùn ó gbà gbogbo because ó níyàwó ó lọ́mọ ó dẹ̀ ní ìyá ó come out to straight mi ò ṣe mọ́ ntẹ́nibọ́dì bá fẹ́ ṣe kán lọ ṣe àtiwọ́ gan tó ń sọ̀rọ̀ yìí ẹ gbàgbé ń pààrọ̀ Yorùbá nation àmọ́ ẹ̀ka èèyàn kan máa pàjá lọ́bọ̀ fún yín mo rí gbogbo wọn tó ń lọ bá ní Ìgbòho men look at that picture men look at that video níbi tí Ìgbòho jókòó síbẹ̀ ẹ mọ̀ pé he is not happy ìrìgbò táwọn yẹn kà ń ṣe pé bàbá sọ pé no going back not happy in any way. he is not happy Ìgbòho of all people mi ò bá kọ́ mi ò mọ̀ I don't know mi ò ń káwọ́ sókè fún yàn I thank God for my life ṣọ́rọ̀ mi yẹ bẹ́ẹ̀ mi ò like èèyàn wà nínú condition tó wà yẹn ó ń bà mí ó ń bọ̀ ọ̀tá mi nínú jẹ́ ẹ lọ fún lóyè ẹ fún kíníkà ṣé ìyẹn ló nídìí ni the children need this man àwọn ìyàwó ẹ nídìí ẹ àwọn ọmọ ẹ nídìí ẹ ìyá ẹ nídìí ẹ ó gbàgbé pa ògbélé kó come out straight mi ò ṣe mọ́ confam ló gbọ́ lẹ́nu mi yẹn tí wọ́n ní gbogbo kù tó ń ṣe kíníkà ó lè lókun bẹ́ẹ̀ ó lè àwọn kókó rẹ̀ ti sọ fún wọn gbà yẹn èpè náà ń gbéṣẹ́ ọ̀dàlẹ̀ ni ọmọ àlè Yorùbá tá lọ́mọ àlè Yorùbá sìn. wọ́n lọ dalẹ̀ làwa náà. màá wá padà sórí ọ̀rọ̀ Bọ́lá Tinubu èyí tó yẹ kó ní kálukú wa ká pè bàbá wa jókòó ká máa ṣèpèlè lórí pé bàbá kílẹ̀ yìí náà ń wò táwọn Tinubu fi rọ́nà lọ. ẹni ẹlẹ́ni tó níyàwó tó lọ́mọ tiẹ̀ tó ní gbogbo ẹ̀ ò lẹ́ gbé ṣépè. nígbà tó mọ Ondo tó bá ń ṣépè fún Tinubu ṣé Tinubu ni gọ́vnà state yẹn lóńdó? àbò ni gọ́vnà ẹlẹ́kìtì àbò ni gọ́vnà ẹlọ́ṣun state. tí àwọn èèyàn òde ẹ̀mọ́ táwọn yóò bá wọn díọ̀tì wọn ìtàn mọ̀ Yorùbá ti kó ní politics tán pátápátá mọ́ọ̀nì ló dá Yorùbá padà sí ní politics ẹ̀dẹ̀ tí ló jòkó ká ẹgbẹ́ anybody mo mọ̀ pé wọ́n máa kọ́ sí pé tó sọ̀rọ̀ yẹn ọmọ àlè wọn fi pọ̀ ọmọ àlè Yorùbá ìyẹn ìṣòro wọn nìyẹn ẹ lọ kọ́ gbogbo program tí màá nìyẹn ti ṣe ó lọ sógun ṣètò sọ ó bá Buhari sọ pé má gbàgbé Yorùbá kílẹ̀ tún fẹ́ kílẹ̀ tún lè látọ̀dọ̀ mọ́ ní for God's sake tó bá bèèrè lọ́wọ́ ẹlòmíràn wọn tó ń kọ́ ní mẹ́tì Tinubu kìnnìkan pé kí ni Tinubu ṣe kò lè rí nǹkan yọkọ̀ báyìí sọ ó kà gbọ́ pé lágbájá hate ẹ̀ ló fi hate ẹ̀. ń bò lálọ́ táàrí mọ́tò aláànídìí Yorùbá nation jáde Yorùbá nation ọ̀bọ sí nìyẹn wọ́n ti gbé kó yẹ kẹ́nìbọ̀dì tó ṣe pínkì. my brother advice mi fún ẹ ó mọ̀ mí ní ìmọ̀ ẹ̀mí rí ẹ rí mo kàn rí ẹ lórí kí ni ó anybody ní any explanation kankan ọgbọ́n tí mo sọ fún ẹ anybody ní any explanation kankan what you need now for my own advice àwọn nǹkan tó dáa wà ní Nàìjíríà kan ń ṣe lọ́wọ́lọ́wọ́ tọ́dẹ̀ tí ń ṣe sẹ́yìn ìyẹn ni kó máa gbé jáde ẹni tó bá fẹ́ kú kó kú wọ́n sọ̀rọ̀ pé kò sí hospital mo gbọ́ program kan ní àárín òru wọn ní tó bá lọ sí lùtù sí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní lùtù Lagos State ẹ̀rù Ọlọ́run á bà ẹ́ pọ́n lè rí yẹn gbé bọ́ta bẹ̀rù gbogbo tó máa rí gbé bọ́ta Fúlàní ti pààyàn ẹnìkan ti dóyàn ẹnìkan ti dóyàn ẹ̀kan òun náà ń rí gbé bọ́ta níjọ́ wo la fẹ́ ṣe gbogbo wọ̀nyẹn dà we said we want good life àfẹ́ kí nǹkan da a sọ pé táwọn ìjọba iná ń ṣe dáa at the same time ṣe ní pẹ̀lú propaganda tẹ́ ń ṣe káàkiri kò lè help you and I can tell you go categorically pé èyí tó pọ̀ jù náà wọn ọmọ Yorùbá mi ì tí ra iye tí wọ́n mo kà jẹ́ àgbàdo mi lè bọ́ sórí àmì tó máa sọ̀rọ̀ ni many of them ò fẹ́ ṣiṣẹ́ mọ́ they just want money. ìbọn láwọn àbíbá mo ti bẹ̀rẹ̀ látago 8 láàárọ̀ ó dá aago 4 sí 5 sí kí n tó close no stopping. wọ́n á máa sọ pé ṣèbáyé yín dá ń bẹ̀ then most of àwọn táwọn ní diaspora yìí àwọn náà ń kó wàhálà alẹ́ Nàìjíríà tó bá fẹ́ gbọ́ tuntun kó tún gbọ́ àwọn náà ń kó wàhálà tó pọ̀ jù lẹ̀ yes òótọ́ mo sọ fún ẹ èyí tó bá challenge mi ni wọn kájọ bó sórí kíni kájọ wá sọ̀rọ̀ máa sọ̀rọ̀ tó fi dá wàhálà lẹ̀ kí ni ìdí tó fi dá wàhálà lẹ̀ ẹ̀yin lẹ́ máa ní Amẹ́ríkà wà níbà yìí everything wà kìí ṣe ẹ̀ ń san bill ni wọ́n gbé prepaid meter fún wọn Nàìjíríà ok wọ́n gbé prepaid meter fún wọn Nàìjíríà wọ́n ti bẹ̀ sí. ṣé about 6 months ago mo gbéṣẹ́ fáwọn ògúrò náà mú ibi tó ti ṣiṣẹ́ yẹn mo lọ pé mọ́là tá à ń lékún rí mọ́là mo lọ pé wọ́n ní bus stop nígbà tó di ọjọ́ kẹta tán àríṣẹ́ iṣẹ́ àwọn mọ́là yẹn wọn ò lo 30 minutes wọ́n parí iṣẹ́ 15 nígbà àwọn tó lè fẹ́ bá mi ṣe náà mo gba 7,000 many of them wọn already àti ṣiṣẹ́ mọ́
kò sẹ́ni tó ń kọ́ṣẹ́ mọ́ ní ìjọ tí mò ń pa fún ẹ lọ gbogbo workshop kàkiri tó bá máa rọmọṣẹ́ ń bẹ̀ kò sẹ́ni tó ń kọ́ mọ́ gbogbo wọn fẹ́ di ṣe yahoo ẹ̀fẹ́ lówó lọ́sàn-án gangan kò sẹ́ni tó ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ àgbà pé fúlàní ló wà lóko wájú oko etí ilé ńkọ́ èèyàn mẹ́rin ló gbàǹgbàdo we have a long way to go my brother àti bẹ̀rẹ̀ rìn yẹn so the king drop torí mọ́ ẹni iṣẹ́ mo wà ó jẹ́ anybody ní any explanation kankan anybody tó bá rẹ̀ ti kọ̀ọ̀kan kúkọ́ bẹ̀ block yẹ let them go away tó bá jẹ́ èèyàn méjì ló ń wù ẹ́ ebi ò ní pa ẹ́ o ti gbọ́ tí mo sọ fún my brother tó bá jẹ́ èèyàn méjì ló ń wù ẹ́ ó ṣe Yorùbá ó ṣe mọ́ ntẹ́nibọ́dọ̀ bá fẹ́ kúkọ́ lọ kú àwọn kan náà ní láìfẹ́ rẹ̀ àwọn kan náà bá fún ìyàwó àtọmọ ẹ̀ lóúnjẹ the only thing má jẹ́ kán tiẹ̀ tí wọ́n máa sọ̀rọ̀ tó yẹ kó sọ because nǹkan wà nìyẹn jẹ́ sọ fáàtì fún ẹ wọ́n fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu ẹ̀bẹ̀ tí ó kì í ṣe no trust má try ẹ̀ face your program àwọn ibi tó wà dáa iṣẹ́ tí Mákindé ṣe nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe Lagos State lọ gbé without àwọn lọ́balọ́ba lígè politician a lè gba mission kankan tó bá fẹ́ gbọ́ kó gbẹ́kẹ́ bá fẹ́ gbọ́ kẹ́ gbọ́ ẹ fẹ́ jagun ẹ̀ níbọn ẹ lọ wo tó ń ṣẹlẹ̀ ní Sudan lọ́wọ́lọ́wọ́ ń sìn ẹ lọ wo ṣé àmọye wọn tó jáde gbà ẹ̀tọ́ sọ pé kíní kan ọba ń kọ́lé àkókò pé wọ́n mú fọ́lù pátá àmọye wọn tó jáde gbà tánà wọn action kíní kan àbí kíní máa ń pè àwọn ìwọ́rí ọ̀nì àwọn náà ẹni tí a lè pa á yán. my brother màá máa bá ẹ sọ̀rọ̀ later máa ṣe program ẹ lọ́jà rẹ̀ ẹni tó bá fẹ́ gbọ́ kó gbọ́ ẹni tó bá rẹ̀ wọ́n tán pé àwọn ọlọ́mọ àlẹ́ Yorùbá kò kàn mí ní ìran yàn ń ṣẹ́ but my own is pé kóníkálukú lọ múra sí ilé ayé ẹ̀ kí ilé ayé ẹ̀ lè dáa that is just it. màá bá sọ̀rọ̀ létà rà mọ́tò ìgbà rẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń kọ́mẹ̀ntì pàápàá jùlọ Mr. Faleye Tọ́pẹ́ Sunday all of you will be put to shame very soon. Ọlọ́run nìkan lọ́ba tí èé dójú tì yàn Ọlọ́run nìkan lọ́ba tí èé yẹ̀yẹ́ èèyàn ṣé àpè ń gbà míì tí àwa ẹ̀dá tá a bá dúró wípé àyẹ̀yẹ́ lágbájá Ọlọ́run bá dúró gidigba sẹ́yìn òun tàn pé kò sí ń tẹ́ ẹ lè dá lára èmi Ọlọ́run ọba Allah Al-Mudda Kabir ni mí ọba tí yí nǹkan padà ń gbà ọba wù mí. Who are you now to say will be put to shame? Yes, Faleye Tọ́pẹ́ ò níṣẹ́ wọ́n bá níṣẹ́ ìjẹkújẹ àti ojú kòkòrò ló kó bá ẹ. In what ways? Tàbá bí ẹ léèrè dáadáa ń sìn. Tàbá bí ẹ léèrè dáadáa ń sìn. O lẹ́ni tó support fún presidency. O lẹ́ni tó support. Bó àwa tá a wá jáde yẹn mú dẹ̀ sọ kínní kan ibi tó o bá rí tí mo ti gba owó lọ́wọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo fi Ọlọ́run ọba Olódùmarè bẹ̀ ẹnikẹ́ni ẹjọ́ ẹgbẹ́ ìta náà. Ẹ má kẹ́ jẹ́ kí ọ̀pọ̀ èèyàn kákan máa reason bíi pé a kì í domi sórí. Ẹ jẹ́ máa reason bí ẹni tí omi ń wọnú ọpọlọ ẹ̀. Ojú kòkòrò ló ní jọ́ nítorí Ọlọ́run ṣé ojú kòkòrò pé Tinubu ti kọ́lé fún mi àbójú kòkòrò pé Tinubu ti ra mọ́tò fún mi àbójú kòkòrò pé Tinubu ti mú mi rèlú òyìnbó. My brother ẹ jẹ́ sọ tí ń jò tọ̀rọ̀ kì í ṣe gbogbo èèyàn ló lọ́pọlọ. O bá gbàlagbà lọ́nà o ní ó yá ọlọ́gbọ́n ọmọ bóyá ojú òkòlù aláǹgbádàgbà ni. Mr. Faleye, I don't know you but I appreciate your comment. Yes, you can you see the way you are ranting? I'm ranting because I'm telling you what you don't know. Èèyàn ká béèrè lọ́wọ́ mi ó ní kí ni iṣẹ́ mi rí kí n tó wọ agitation. Well, I will at least a sì lè prove àwọn bíi mélòó kan. A lè prove ẹ̀ náà. Mo gba contract rí lábẹ́ Gọ́vnà Abíọ́lá Ajímọ̀bí báwọn ṣe solar. Mo sì láwọn èyí tí mo ṣe till now tó sì ń ṣiṣẹ́. Agitation makes me to dump everything because nobody trusted us then. Even olóyè Sunday Ìgbòho fúnra ara wọn kò sẹ́ńtì kò sólóṣèlú tó fẹ́ associate mọ́ wọn mọ́ nígbà yẹn.
torí pé wọ́n pa wá tì wọ́n rí wa gẹ́gẹ́ bíi poison wọ́n wá fi kú lé wa kiri. mo mọ̀ wípé irú July 1st tí ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí bá wà ń bẹ̀ ẹlòmíì ìgò ti kú sára ẹ jẹ́ kẹ́ni tí ń bẹ̀ ń bẹ̀ náà káti ẹ̀ wá sọ pé irú olóyè Sunday Igboho ikú pa irú ọ̀tá wọn níjọ́ yẹn ẹ ti ṣe wú everybody á ti dákẹ́ náà àwọn tó kú kí la rí ṣe fún wọn. ṣé gbogbo ariwo tá à ń pa ìsódì ẹ̀mí àwọn tó ti kú padà ni. sódì ẹ̀mí wọn padà. now àwọn tó ti kú sí nìyẹn ti today wọn ò gbókù wọn sílẹ̀. bàbá náà ló sì wà níbi tó wà yẹn we just have to a lè sùn bákan náà a lè ronú bákan náà I'm not pleading with anybody. a lè ronú bákan náà náà. ẹ bá bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ máa ní MC this MC that I want everybody to know MC ò ṣẹ̀mí ní ẹ̀ṣẹ̀ kankan personally. MC ò dẹ̀ fi ìṣẹ́jú kan sọ̀rọ̀ àìdá nípa olóyè Sunday Igboho ọ̀pọ̀ nǹkan tí ń ṣe wá ń gbà yẹn we as a media person tá a bá ti lè gbọ́ wọ́n ní a máa bọ́ síta torí àfẹ́ kí àbá wọn kọ́ta bá ẹni tá a gbà gẹ́gẹ́ bí olórí wa. a dẹ̀ ṣe kí ni a gbìyànjú agbára wa. ok ẹ jẹ́ n béèrè nísìn gbogbo ẹ̀yin tẹ̀ ń comment tẹ̀ ń bú mi nísìn ṣé ọ̀pọ̀ yín ṣe ti rí mi rí nobody has ever seen me àti ìjọ ní interaction rí bọ́bẹ́ ṣe wáyé nísìn ẹ wo rú Mr. Ọlátòkúnbọ̀ Emmanuel náà bá sọ fún mi nísìn pé èèyàn burúkú mà ní Mr. Ọlátòkúnbọ̀ I can easily dance to their tune. I can ṣe kí ni I can easily dance to their tune kí n tiẹ̀ má béèrè pé kí lẹ́ni yìí ṣe ṣé máa kàn fi jump into conclusion tèmi náà ó join wọn láti máa ṣe kí ni láti máa bú wọn. Ahmed Bọ́lájí èèbó kan tó ọgbọ́n gbèsè ayé rẹ ní fuck your generation jọ nítorí ọlọ́jẹ́ ń bí ọ́ léèrè ǹjẹ́ ò ní generation rárá kí ló mọ̀ tó ń pè ní generation are you so daft. ó ṣe yamukun mẹ́kọ̀ọ́ commander in chief of àwọn dèdèrìn. àní ẹ mọ̀kàn mọ́ ṣáré mi èmi èyí kan láìkí kéèyàn kan bọ́ sórí program kọ̀ọ̀kan kọ́ òyìnbó. Nora Ọlábọ̀dé yes ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ àbálẹ̀ lọ. nǹkan kan wà tí ò yé mi why tí the word ọ̀dàlẹ̀ yẹn tó ṣe pàtàkì tí ṣe máa ń dùn lẹ́nu ìran Yorùbá náà. kí ló ń pè lọ́dàlẹ̀ gangan tẹ́ bá bí ẹlòmíì nísìn irú Nora Ọlábọ̀dé yìí nísìn òun àtọ̀rẹ́ ẹ̀ lé ní nǹkan kan nísìn tàbí lórí pé ń bá girlfriend ó fẹ́ fẹ́ gẹ́ẹ̀ kan àbí nǹkan kan tóun àtọ̀rẹ́ ẹ̀ wájọ ń dùn ó lè padà mọ́ líǹkì ọ̀rọ̀ tí bá ń bẹ láàrin òun àti ọ̀rẹ́ ẹ̀ kéèyàn kan wá pè ọ́ lọ́dàlẹ̀ ọ̀dàlẹ̀ nìyẹn but n tán pè lọ́dàlẹ̀ it goes a long way kẹ́ tó lè pèèyàn lọ́ẹ́ ọ̀dàlẹ̀ it goes a long way. yes oníjẹkújẹ ọ̀dàlẹ̀ gbẹ́nu rẹ dákẹ́ ó sí oje èmi ká mọ̀ pẹ́nu mi tóbi bó ṣe àti ní gbé dákẹ́ hùn so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ ṣe kí ni ká mọ̀ nǹkan tá a fẹ́ sọ òṣàbò ò lè gbè mí lọ́rọ̀ lé ayé ṣe mí bó ṣe bá mi bàbá wa náà ló máa ń sọ tíwájú ọ̀bá dẹ̀ ṣe ń lọ ẹ̀yin ó ṣe padà sí. And if you can't beat them you join them. ìgbà táwa ń gbójú síta tá à ń ṣe gbogbo ń tá à ń ṣe ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ wá ń pariwo ọ̀dàlẹ̀ ni wọ́n kíní kan ní where were you? It's just a simple question. Where were you? inú gbòkìṣí where were you? Ìgàgà where were you? Ègùá where were you? Èkìtì Oǹdó where were you? ìgbà yẹn kò sọ́dàlẹ̀ bọ́ ní ìsìn ọ̀dàlẹ̀ ti wà èèyàn kan ti ẹni omi àlẹ́ náà ní ká DSS kó lọ
kẹ́ lọ àtáàkì ilé olóyè Sunday Igboho. Have you forgotten? I'm also part of it. JGB orúkọ rẹ̀ gan-an ti rí kó kọ kínní ni ọ̀gá ní waste ọ̀dà ṣé ọ̀dà nísìn á wàá sọ pé jàǹgbá tó sọ gbà yẹn pé youth are jobless ẹ worú ìyanu yìí nísìn I don't know bọ̀yọ̀ ọkùnrin ni ó wà jobless èbó tó kọ gan kéèyàn wá gbarú eléyìí síṣẹ́ kí ló fẹ́ máa kọ́ ń bẹ̀. ọ̀jẹ̀ ńlẹ̀ orò jẹ́ nílé eégúngún tó o bá fẹ́ mọ̀ àwa gan lọ́mọ eégún alápánsánpá núra ọlábọ̀dé dákunjọ́ nítorí ọlọ́ ǹjẹ́ mo wálé bàbá rẹ wá jẹun rí dánló torí ọba fẹ́ sọ bí ọ̀jẹ̀ ńlẹ̀ èrò jẹ́ ńlẹ̀ eégún àwa sì lè sọ bí ọ̀rọ̀ eégún ṣe rí àlè sọ fún ọ. ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ tọ́lọ́ ń jogún ọpọlọ fún ọba làádí yes thank you so much I know I'm a betrayer ṣebí betrayer lèmi assassin ni wọ́n. Bọ́ládì Bọ́lá jókòó sorry let me tell you something nǹkan kan dá lójú pé tó lóye Sunday Igboho bá sọ pé lónìí o àwọn step aside from Yorùbá nation you will call him different names kódà ẹ sọ pé mọ́tò tí ń tà gan ẹ ló lọ jí ni so kí wá ní àwa wá kí wá ní irú mi ọwọ́ ẹ̀ṣẹ̀ mọ́ bárú Bọ́lájí Bọ́lá jókòó mọ́ tàkúrọ̀sọ ọ̀rọ̀ ṣe mọ̀ pé. ṣé ẹ mọ̀ pé bí ìgbà tí mi ní làákàyè yeah Mr. Faleye Tọ́pẹ́ Sunday he said most of you don't the èbó yẹn ti pakasọ o mo mọ̀ pé nígbà bẹ́ẹ̀ pọ̀ ni pé most of you don't know the meaning of freedom you want to eat your cake and still have it but Mr. Faleye ipa kílẹ̀ kóńgbà tá a wà nù struggle mélòó lẹ́yìn gángan fúnra yín lẹ́bàá wa lọ sí ìrìn àjò rí ìgbà tán yìnbọn mọ́ àwọn ọmọ wa ní Abẹ́òkúta níbo lẹ́wà where were you. Mr. Faleye mo mọ̀ pé irú yín ẹ ti ọmọ yín mọ́nú lé ní náà don't go out but ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru àwa ń gbà yẹn lálẹ́ lọ kojú ẹ̀ Fúlàní ẹ̀yin ò lè lọ. mo mọ̀ pé níta ẹ fẹ́ bí ọ̀pọ̀ yín ṣe wà náà ni wípé bíbu Tinubu ṣe wọlé yìí jẹ́ sọ pé òkè gbogbo àwọn tó ń agitate kan tó kó wọn sẹ́wọ̀n kẹwàá bẹ̀rẹ̀ sí ní dààmú àwọn èèyàn ní diaspora pé wọ́n máa dáwó. o tún rí ní ìsìn ìyanu oní your father no fit stand my education level na Mr. Ipo so tún ti rí ní ìsìn báyìí nítorí Ọlọ́run. You say you contribute your papa say you lọ́pọ̀lọ́ o ìyanu má bínú mi fẹ́ bú ọ jọ nítorí ọlọ́bọ̀ mo wá padà rí i pé ọpọlọ rẹ jọba jẹ́ wá nǹkan ti sọ̀rọ̀ ẹ̀ so mo ti rí i pé ọpọlọ rẹ kéèyàn máa dárú rẹ lóhùn ìfàsìkò ṣòfò gbáà ni torí pé ìfàsìkò ṣòfò gbáà ni so kí n ṣẹ̀ṣẹ̀ wàá máa dá ẹ lóhùn jù yẹn bí ìgbà tí mò ń fi àsìkò ṣòfò ni so ẹ jọ ẹ̀yin because àwọn èèyàn people cautioned me a lot. ẹ worú student orí ọlá àbí kí ló pera rẹ̀ rí ó ní you know about people they kill in Igboho's house ṣé mọ̀ ẹ ti mọ̀ pé irú ẹni yìí nísìn èmi àti ẹ̀ lájọ lọ síbi tá a ti jọ plan ẹ̀ ṣé mọ̀ ẹlòmíì ọ̀kan sá lọ́pọlọ ọba àdá 8 kìíní kò dábò programu jù bẹ́ẹ̀ lọ ẹ̀ ń bá nífẹ̀ẹ́ mi ọ̀tẹ̀ láìkì and you can't bring this program down I'm telling you that. mọ̀mú rẹ̀ mugun ṣé bídí agboolé ló pè mí ni. See let me tell you
Ọlájídé Israel thank you jàre olónírun kọ̀lọ̀kọ̀lọ̀ dread ní kì í ṣe irun kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá fẹ́ ṣe ni àjọ máa lè wá bá ṣe máa ṣe. Wàsíù tí a mí yù olè olójú kòkòrò ẹ máa worú olórí burúkú Wàsíù tí a mí yù ẹ̀yin ẹ pọ̀ lórí burúkú ara ẹ̀ ní ìsìn bí wọ́n wá gba 5,000 yóò máa sáré kì í èmi ò mọ tẹ́ kí n ronú sí i wáyé tẹ́ kàn ya tí ọ̀pọ̀ èèyàn kàn ya onílàáká ìkúkúrú. Biola Olanrewaju say you love me because of Tinubu. Who tells you whether I like Tinubu? But I love you too. I love you too. I love you so much. Torí pé Tinubu ọmọ Yorùbá ni mo dẹ̀ nífẹ̀ẹ́. Mo nífẹ̀ẹ́. Sẹ́rí èmi ò I'm not fond of pé kí n máa. John Baba Heritage Ajayi he say it's better for me not to follow anybody. Ṣé ẹ má jẹ́ ṣe rí àwọn kan wà ń wà ẹ má jìyà Ọlánipẹ̀kun Táíwò your time is up. Ẹ fẹ́ ráta sí ìwà ni àbí kí ló fẹ́ ṣe. A ní ẹ máa sọ̀rọ̀ báyìí mọ́ tí máa ń dùn èmi ń pa gbogbo yín nìyẹn kílé tẹ́ máa ń wà brainwashed kílé tọ́pọ̀lọ yín máa ń dọ̀bálẹ̀ tẹ́kàn máa bú yàn bó bá ṣe wù yín. You don't just talk like that. You don't just talk. You don't just talk. You don't just talk. So, Ejo, let me go back to where I'm coming from. Let me go back to my main reason for doing the program. Aṣíwájú, you have a task ahead. Nǹkan t'Aṣíwájú fẹ́ ṣe ń bẹ níwájú. Aṣíwájú, you have a task ahead láti ṣe and you must do it. Má wo tàwọn ẹlẹ́tàn, má wo tàwọn ọ̀bàyéjẹ́. Continue and do what God wants you to do. Tó bá ṣe pé ara Aṣíwájú ìní gbogbo ń tàn wá ó ti tẹ̀ wá lọ́wọ́ so be it. Tó bá yẹ pé ara kíni ara Aṣíwájú ìní tàn wá tí ó ti tẹ̀ wá lọ́wọ́ so be it. A ní láti máa ṣẹ̀ṣẹ̀ wá máa bòkù lọlé olóró. So tó bá ọmọ Yorùbá tó bá wò ó pé ókè o à agitate fún Yorùbá nation eventually àwa ní Yorùbá president táwa lè yàn kan ó lọ declare support fún Yorùbá president èmi ò tí ì rí jà ń bẹ́ o the only thing níbi ẹ̀ ní bónítọ̀ ń ṣe mọ́ ẹ̀ ní fún lépè náà. So Aṣíwájú please ẹ má foró ya oró ẹ má foró ya oró torí àforó ya oró èé pẹ́. Àwọn aṣíwájú kan wà tán máa ń foró ya oró and mind you àtàn ni yín ẹ máa ríra yín gẹ́gẹ́ bí àtàn pé wọ́n dalẹ̀ sí yín la. Wọ́n dalẹ̀ sórí àtàn yẹn kẹ́ ẹ wá wà focused and dedicated fún nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe kẹ́ ẹ sì mọ́ gbàgbé ìran Yorùbá. Ẹ má gbàgbé gbogbo tí ń jẹ ìran Yorùbá níyà kẹ́ ẹ rí i dájú pé ẹ mójútó. Yín ni bàbá wa kan sọ àwọn hospital káàkiri nílẹ̀ Yorùbá tó jẹ́ tìjọba àpapọ̀ ẹ bá mójútó tẹ́ bá débẹ̀ ẹ ṣe ọ̀pọ̀ nǹkan ní major priority yín ó yẹ gbé mi sókè nílé rẹ àwọn Yorùbá tó fẹ́ ṣe program ó yẹ bá mi jù sí. Ọmọlúwàbí àwa rèé. Yorùbá ni mí. Ọmọ Káàárọ̀ Oòjíire. Káàkiri àgbáyé la ti ń fọ́nrẹ́rẹ́ rẹ̀ báyìí. Àyájọ́ ọdún fún àwọn ọmọlúwàbí nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Kábíyèsí Ọ̀nìrìṣà àròlé Oòduà Ọlọ́fin Àdìmúlà. Ẹni ìtàn Babátúndé Adéyẹyẹ Ògúnwùsì. Ẹlẹ́kọ̀ọ́ Ọba Rílíwánù Akíolú. Àtàṣíwájú Ahmed Bọ́lá Tinubu. Ààrẹ tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. Àtàwọn orí adé gbogbo bíi Elégùṣì. Onírù. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípínlẹ̀ Èkó ṣèrò rẹ̀ wípé Èkó ló kàn. Wàdọ́mọlúwàbí Day Festival. Èkó
ọmọlúwàbí ẹ̀yin dà ọmọlúwàbí àwa rèé. Yorùbá ni mí ọmọ káàárọ̀ oòjíire. Káàkiri àgbáyé la ti ń farere rẹ̀ báyìí. Àyájọ́ ọdún fún àwọn ọmọlúwàbí nílẹ̀ káàárọ̀ oòjíire. Kábíyèsí onírìṣà àròlé Oòduà Ọlọ́fin Àdìmúlà. Ẹni ìtàn Babátúndé Adéyẹyẹ Ògúnwùsì. Ẹlẹ́kọ̀ọ́ ọba Arílíwánu Akíolú. Àtàṣíwájú Ahmed Bọ́lá Tinubu. Ààrẹ tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. Àtàwọn orí adé gbogbo bíi Elégùṣì. Onírù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípínlẹ̀ Èkó ṣe róore wípé Èkó ló kàn. Wàdọ̀mọlúwàbí Day Festival Èkó Fest 2023. Ó máa wáyé lọ́jọ́ Monday May 1st ọdún yìí. Ní National Art Theatre Ìgànmú Lagos. Sẹ̀rẹ̀ láago 12 ọ̀sán. Gbogbo olókòlókò tó kùlú jákèjádò ọmọlúwàbí ló máa wà ń bẹ̀. Ààrẹ ọba Ọládọ̀tun Àṣà. President Yorùbá Council Worldwide. Lọ́lùgbàlejò. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé pé 0033931229. Ẹ jẹ́ àjọ pàdé ń bẹ̀. ọmọlúwàbí ẹ̀yin dà ọmọlúwàbí àwa rèé. Yorùbá ni mí ọmọ káàárọ̀ oòjíire. Káàkiri àgbáyé la ti ń farere rẹ̀ báyìí. Àyájọ́ ọdún fún àwọn ọmọlúwàbí nílẹ̀ káàárọ̀ oòjíire. Kábíyèsí onírìṣà àròlé Oòduà Ọlọ́fin Àdìmúlà. Ẹni ìtàn Babátúndé Adéyẹyẹ Ògúnwùsì. Ẹlẹ́kọ̀ọ́ ọba Arílíwánu Akíolú. Àtàṣíwájú Ahmed Bọ́lá Tinubu. Ààrẹ tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. Àtàwọn orí adé gbogbo bíi Elégùṣì. Onírù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípínlẹ̀ Èkó ṣe róore wípé Èkó ló kàn. Wàdọ̀mọlúwàbí Day Festival Èkó Fest 2023. Ó máa wáyé lọ́jọ́ Monday May 1st ọdún yìí. Ní National Art Theatre Ìgànmú Lagos. Sẹ̀rẹ̀ láago 12 ọ̀sán. Gbogbo olókòlókò tó kùlú jákèjádò ọmọlúwàbí ló máa wà ń bẹ̀. Ààrẹ ọba Ọládọ̀tun Àṣà. President Yorùbá Council Worldwide. Lọ́lùgbàlejò. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé pé 0033931229. Ẹ jẹ́ àjọ pàdé ń bẹ̀. ọmọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ pẹ́ òkun àtọ̀sà ohun odò wẹ́wẹ́wẹ́. Mo dúpẹ́ wípé ẹ tiẹ̀ fún wa ní few minutes just to listen to the rubbish we are saying. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Àní dààmú àní wára wa tí o. Ó ń sọ ọmọ olókùú bẹ́ẹ̀ ni. Àní fi ìgbà kankan sín pẹ̀lú òkú ẹ̀ láéláé. Ó sọmọ olókùn bẹ́ẹ̀ ni àní sín pọ̀ mọ́ òkú ẹ̀. Lẹ́ẹ̀kan sí Omíyalé Adémọ́lá lèmi jẹ́. Èmi lọ́mọ Ìbàdàn lé Olóyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹ́ẹ̀dí lójú ogun ọ̀bọ́sọ̀kòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ sásá mọ́sá ọmọ agbọ́ yàyà mọ́yà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá lórí YouTube tẹ́ ẹ kí wa ńlẹ̀ bú wa tẹ́ ẹ kí a àdúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá lórí Facebook tẹ́ ẹ yìn wá tẹ́ ẹ kí oríkì pọ̀rípọ̀rí wá fún wa àtúndúpẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba á san oníkàlùkù ní ẹ̀san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Gbogbo ẹni tó wà ní diaspora pátápátá nú ẹ̀yin tẹ́ ẹ comment lágbára lọ́wọ́ Ọlọ́run àní rùkú yín wálé àtẹni tó bú wa àtẹni tó yìn wá lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ìṣe yín kò ní dojú ìjà kọ yín. Nínú ìwé mímọ́ méjèèjì ó ní tó bá mọ̀ pé èèyàn kan ó ń ṣe aburú sí ẹ ó ní tó máa ṣàdúrà fún wọn so that aburú wọn yẹn ó lè tẹ̀síwájú. Ẹ̀dá tí ò bá sì hùwà ìpè tán bá ń ṣépè yìí fún ìpè ò lè mú láéláé. Ẹ̀dá tí bá sì ń hùwà ìpè tán bá ń ṣàdúrà fún wàláì ìpè ni o. So mo kí gbogbo wa pátápátá agbára lọ́wọ́ Ọlọ́run àní dààmú nínú ayé. Lẹ́ẹ̀kan sí Omíyalé Adémọ́lá òun lèmi ń jẹ́ ó dàbọ̀. ọmọlúwàbí ẹ̀yin dà ọmọlúwàbí àwa rèé. Yorùbá ni mí ọmọ káàárọ̀ oòjíire. Káàkiri àgbáyé la ti ń farere rẹ̀ báyìí. Àyájọ́ ọdún fún àwọn ọmọlúwàbí nílẹ̀ káàárọ̀ oòjíire. Kábíyèsí onírìṣà àròlé Oòduà Ọlọ́fin Àdìmúlà. Ẹni ìtàn Babátúndé Adéyẹyẹ Ògúnwùsì. Ẹlẹ́kọ̀ọ́ ọba Arílíwánu Akíolú. Àtàṣíwájú Ahmed Bọ́lá Tinubu. Ààrẹ tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. Àtàwọn orí adé gbogbo bíi Elégùṣì. Onírù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípínlẹ̀ Èkó ṣe róore wípé Èkó ló kàn. Wàdọ̀mọlúwàbí Day Festival Èkó Fest 2023. Ó máa wáyé lọ́jọ́ Monday May 1st ọdún yìí. Ní National Art Theatre Ìgànmú Lagos. Sẹ̀rẹ̀ láago 12 ọ̀sán. Gbogbo olókòlókò tó kùlú jákèjádò ọmọlúwàbí ló máa wà ń bẹ̀. Ààrẹ ọba Ọládọ̀tun Àṣà. President Yorùbá Council Worldwide.
worldwide lólùgbàlejò fẹ́kúnrẹ́rẹ́ àlàyé pé 08033931229 ẹ jẹ́ àjọ pàdé ń bẹ̀. ọmọlúwàbí ẹ̀yin dà ọmọlúwàbí àwa rèé. Yorùbá ni mí ọmọ Káàárọ̀ Oòjíire káàkiri àgbáyé láti ń fọ́rẹ́rẹ́ rẹ̀ báyìí. àyájọ́ ọdún fún àwọn ọmọlúwàbí nílẹ̀ Káàárọ̀ Oòjíire. kábíyèsí onírìṣà àròlé Oòduà ọlọ́fin àdìmúlà ẹni ìtàn Babátúndé Adéyẹyè Ògúnwùsì ẹlẹ́kọ̀ọ́ ọba Rilíwánu Akíolú àtàṣíwájú Ahmed Bọ́lá Tinubu ààrẹ tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àtàwọn orí adé gbogbo bíi Elégùṣì Onírù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípínlẹ̀ Èkó ṣèrò rẹ̀ wípé Èkó ló kàn wàdọ́mọlúwàbí day festival Èkó fest 2023 ó máa wáyé lọ́jọ́ Monday May 1st ọdún yìí ní National Art Theatre Ìgànmú Lagos sẹ̀rẹ̀ láago 12 ọ̀sán gbogbo olókòlókò tó kùlù jákèjádò ọmọlúwàbí ló máa wà ń bẹ̀. ààrẹ ọba Ọládọ̀tun Àṣà president Yorùbá Council worldwide lólùgbàlejò